bó lẹ́yìn ti jẹ́ sájà ní. èmi mo bí ọmọ mi ni ẹ dákun mo fẹ́ lédùn àbẹ̀yìn ni ẹ má bínú. kí ni ìyàwó rẹ̀ ń sáré kì í fún. ẹ dákun mo fẹ́ lédùn àbẹ̀yìn ni ẹ̀yìn bínú mo ti gbálejò mo ti gbọ́nà jọ mo ti rówó ọ̀hún mo kódà mo yáwó kí mo ti rí o ti pé iye tí wọ́n lọ yá lọ́wọ́ yín àtẹ̀lé orí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe bá ìyọ̀ǹda rẹ̀. èèyàn tó bá yáwó lọ́wọ́ tèmi ní àyìn tó bá ti kọjá àdéhùn yóò sì gba ọdún 10 òun náà ti mọ̀ kó tó di pọ́ tọrùn bọ̀ ó ti bọ́ sóko ọgbà báyìí ti ń sin gbà lọ́wọ́. ẹ dákun mo bẹ̀yìn ni ọmọ yín ò ní sin gbà kò ní dáràn. ìyá mi ẹ má jà sí wa ṣe rí èyí tẹ́yìn náà fi lẹ tó ń yáwó tẹ́ ẹ fẹ́ fi tó sọ gbèsè náà lẹ sì ń fi ń kún gbèsè òun ẹ lọ rè dówó ilé ìpadà fáwọn tẹ́ ẹ yá lọ́wọ́ ẹ fílẹ̀ ẹjọ́ mọ̀ sí gbà lọ́dọ̀ mi lọ. ọ̀dà fọwọ́n èèyàn ọmọ mi tó àbámọ̀ mi ó yẹ wọ́n júwe mi fún ọ kó tó di pọ̀ wá èmi Ògèdèngbé Agésítẹ̀. orí ẹ ló burú tí wọ́n júwe pé kíni ọ Ògèdèngbé agbógun gbòòrò àti pẹpẹ lójú ogun ọjọ́ kìíní àná gan-an bó ṣe jólógun tó tọ́jagun tó ikú pa bó ṣe wù kó o ṣe tó ní ayé ọ̀pẹ̀lẹ̀kùn mo mọ̀ pé ọ̀fẹ́ yàn fẹ́ rẹ bá bá yáwó lọ́wọ́ ọ̀rọ̀ ìfẹ́ wọn orí san a sì ti san yìí gbowó rẹ kọ́ fọmọ mi lè lọ. ta ni ó rí. èmi ọmọ o èmi ọ̀fẹ́ mọrú èèyàn tó jẹ́. ọmọ mi. mo mọ̀ ọ́ dáadáa mo mọ̀ ọ́ ju bó ṣe lérò